444,815. Adeyemi Doro Adesina Odo Soya, APG 1474, 1,474. Adebayo Simeon Adewale, APL 234, 234. Adesui Banji Clement, APP 114, 114. Adeleke Adesoji Masilo BP 111, 111. Sorry. NNPP 118, 118. Sabiu Bazan Oyelami, RP 83, 83. Francis Olubega Ajala, SBP 155, 155. Ogunsaki Oladekayino, YPP 534, 534. Adesui John Olufemi, CLP 2482, 2,482. For that, the Adeleke Ademola Jackson Lorode of Accord Party have satisfied the requirement of the law, is hereby declared the winner and is returned elected. Signed by the returning officer, 16th day of August 2026. Ìròyìn yàjóyàjó ìròyìn yàjóyàjó láti ọ́fíìsì àjọ INEC nílùú Òṣogbo. INEC ti kéde Adémọ́lá Adélékè gẹ́gẹ́ bí ẹni tó borí ìbò gómìnà fún sáà kejì nípínlẹ̀ Ọ̀ṣun. Adémọ́lá Adélékè ti borí ìbò gómìnà fún sáà kejì lẹ́yìn tí INEC kéde pé ó fìdí gbogbo àwọn alátakò rẹ̀ pàápàá